Gbogbo ọmọ Yorùbá tòótọ́ káàkiri àgbáyé la tún kí káàbọ̀ sí abala tí a ti ń sọ nípa ìtàn àwọn ọmọ Yorùbá tó làmìlaka ti iṣẹ́ wọn àti ìṣe wọn tó sọ wọn di mánigbàgbé tá a lè gbàgbé nínú ìtàn ilẹ̀ Yorùbá. Bí ẹ bá ń fọkàn bá wa bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní la ti ń sọ nípa ìtàn ìgbésí ayé ọkùnrin akọni ọmọ Yorùbá tó kọ́kọ́ jẹ́ bíṣọ̀bù aláwọ̀ dúdú ní gbogbo ilé ayé, ìyún bíṣọ̀bù Samuel Ajayi Crowther. A ti jẹ́ kí ẹ mọ ọmọ bíbí ìlú tí Samuel Ajayi Crowther ń ṣe láàrin ọ̀sẹ̀ mẹ́ta. A ti jẹ́ kí ẹ mọ̀ bí wọ́n ṣe kó ní ẹrú pẹ̀lú àwọn òbí ẹ̀. A ti jẹ́ kí ẹ mọ̀ bá ṣe jẹ́ àjò sórílẹ̀-èdè Sierra Leone yẹn ní ìlú Freetown, bó ṣe lọ kàwé lórílẹ̀-èdè England, bó tún ṣe dá padà sí ìlú Freetown kó tó wá di pé ó gbé ọmọbìnrin kan tó ń jẹ́ Ashano ní ìyàwó tí wọ́n sì yí orúkọ Ashano sí Susan lẹ́yìn tí wọ́n ṣe ìsàmì eyín ìtẹ̀bọmi fún un nínú ìjọ Anglican tí àwọn méjèèjì tí wọ́n jọ ń lọ. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, lẹ́yìn gbogbo ìgbìyànjú Samuel Ajayi Crowther lókè òkun, orí ẹ̀ ti kún fún ìmọ̀ ẹ̀kọ́ ìgbàlódé. Ó ti gbọ́ ìmọ̀ye èdè, bẹ́ẹ̀ ló ti wúlò nínú iṣẹ́ ìránṣẹ́ kọjá àwọn tó jẹ́ ọmọ elédè àti àwọn tó mú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wá gan lọ. Àsìkò yìí ni bíṣọ̀bù Samuel Ajayi Crowther ó pinnu láti padà wá sí Nàìjíríà kó lè wá lo ìmọ̀ ẹ̀kọ́ tó ní àti ọ̀làjú tó ní láti wá fi tún ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ orílẹ̀-èdè ẹ̀ ṣe. Ká má fa orogún, ìlú Èkó ni Samuel Ajayi Crowther balẹ̀ sí. Ohun tó sì wá jẹ́ ìyàlẹ́nu ni pé àwọn òyìnbó tó ń ṣàkóso Nàìjíríà nígbà náà wọ́n ti gbọ́ ìròyìn nípa akíkanjú ọmọ Yorùbá yìí tí wọ́n sì mọ̀ pé kò sí ohun tí wọ́n lè fi pamọ́ fún un nítorí pé ojú ẹ̀ ti là, ó gbé èdè, ó mọ̀ nípa àṣà òyìnbó, bẹ́ẹ̀ ni orí ẹ̀ tún pé bí orí alájọ Ṣómólú. Gbàrà tí bíṣọ̀bù Ajayi dé ló ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, bó ṣe ń kọ́ wọn ní ọ̀rọ̀ nínú Bíbélì ló ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀làjú pẹ̀lú ọgbọ́n, ìmọ̀ òye àti ìgbésí ayé ọ̀làjú bíi ìtàwọn òyìnbó tí Samuel Ajayi Crowther ń gbé ó mú kí ọ̀kan lára olórí ìjọba òyìnbó ní Nàìjíríà nígbà náà ó máa fẹ́ràn ẹ̀ tí wọ́n sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Àjọṣepọ̀ tó wà láàrin Samuel Ajayi Crowther pẹ̀lú Captain James Pinson Labolo Davis inú mú kí wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n dá iléèwé ńlá kan sílẹ̀ láti máa kọ́ ọmọ Nàìjíríà lẹ́kọ̀ọ́ ìgbàlódé níbẹ̀. Samuel Ajayi Crowther àti David wọ́n dá ìmọ̀ pọ̀, wọ́n sì dá iléèwé kan tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní The Academy sílẹ̀. Níléèwé yìí, bíṣọ̀bù Ajayi Crowther kò fi ọwọ́ kékeré mú rárá. Bó bá ń ṣiṣẹ́ Olúwa túgbà, bẹ́ẹ̀ ló ń wá àyè láti kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ìgbàlódé, àṣà àti ọ̀làjú. Kódà Ajayi ń kọ́ àwọn ọmọ Yorùbá níléèwé náà tó wà nínú ẹ̀kọ́ nípa ìgbésí ayé àwọn òyìnbó àti bí wọ́n ṣe ń mú ìdàgbàsókè bá àwùjọ wọn. Bí ọ̀rọ̀ iléèwé ṣe ń lọ lọ́wọ́ làwọn tó rán bíṣọ̀bù Samuel Ajayi Crowther níléèwé wọ́n máa tún gbé iṣẹ́ ńlá mi lé lọ́wọ́. Ọdún 1841 ni wọ́n ní kí Samuel Ajayi darapọ̀ mọ́ James Frederick Strong kí wọ́n jọ máa kọ́ gbogbo ọmọ Nàìjíríà káàkiri ní iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé, iṣẹ́ okòwò pẹ̀lú àwọn nǹkan ọ̀làjú míì tí wọ́n nílò láti mọ̀. Ṣùgbọ́n ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ káàkiri ní ìwàásù Jésù. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn yìí mọ̀ pé bí wọ́n bá ṣe ń kọ́ àwọn èèyàn ní àwọn ìmọ̀ yìí, ọ̀rọ̀ inú Bíbélì gbọ́dọ̀ máa wáyé. Samuel Ajayi Crowther ló sì ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nítorí pé òun ló gbọ́ gbogbo èdè. Bí òyìnbó bá sọ̀rọ̀, òun ló máa sọ ohun tí òyìnbó ń sọ fún àwọn tó ń gbọ́ tí wọn kò gbọ́ èdè míì yàtọ̀ sí èdè ilẹ̀ Nàìjíríà. Iṣẹ́ tí Ajayi ṣe lásìkò yìí lágbára gan. Kódà ó jọ àwọn òyìnbó lójú dé wípé Sean ní láti kọ̀wé sí àwọn ìjọ CMS láti sọ nípa iṣẹ́ ribiribi tí Samuel Ajayi Crowther ń ṣe fún wọn ní Nàìjíríà. Lẹ́tà tí Sean kọ nípa Ajayi sí ìjọ CMS jọ àwọn aláṣẹ ìjọ náà lójú. Gbàrà tí lẹ́tà Sean dé ọ̀dọ̀ wọn ní England, tí Sean sì sọ sínú lẹ́tà náà pé àwọn aláṣẹ ìjọ CMS gbọ́dọ̀ wá gbọ́ ọ̀nà láti dè Ajayi mọ́lẹ̀ sínú iṣẹ́ ìránṣẹ́ nítorí pé tó bá fi ya kúrò tó lọ dá ìjọ tiẹ̀ ní tí ò jẹ́ ìjọ CMS mọ́, wọ́n ní àwọn kò lè rú ẹ̀ mọ́ láéláé ní ilẹ̀ adúláwọ̀. Lẹ́tà tí wọ́n kọ yìí ó jọ àwọn olùdásílẹ̀ ìjọ CMS tójú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ránṣẹ́ sí Samuel Ajayi Crowther pé kó wá ní England. Nígbà tí Ajayi dé England lọ́dún 1843, kí á làwọn aláṣẹ ìjọ CMS fún un ní sátífíkẹ́ẹ̀tì, ìyẹn ìwé ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé ojúlówó bíṣọ̀bù ìjọ Anglican ni àti pé ó ti di ọ̀kan pàtàkì lára àwọn ìgbìmọ̀ àjọ náà tí ó máa pàṣẹ pàápàá ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Ṣé ẹ fẹ́ gbọ́? Lẹ́tà tí wọ́n fún bíṣọ̀bù Samuel Ajayi Crowther yìí fún un ní àṣẹ láti dá ìjọ sílẹ̀ fún CMS yóò sì máa ṣàkóso wọn. Wọ́n fún un ní ìwé àṣẹ àti òfin ìjọ wọn,
bẹ́ẹ̀ ni wọ́n gbé agbára wọ̀ ọ́. Bí bíṣọ̀bù Samuel Ajayi Crowther ṣe kúrò ní England lẹ́yìn agbára tí ìjọ CMS lágbàáyé gbé wọ̀ ọ́, ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ló gbà lọ. Bó ṣe débẹ̀, ó ṣe ìpàdé ńlá pẹ̀lú ajínrere ní Henry Townsend, tí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ńlá tó lágbára lórí ìran Yorùbá ní pàtàkì jùlọ. Ìpàdé tí Samuel Ajayi Crowther àti ajínrere Townsend Henry tí wọ́n jọ ṣe, ó ní bí wọ́n ṣe dá lórí ìpinnu láti bẹ̀rẹ̀ iṣẹ́ kan tó lágbára. Samuel Ajayi Crowther bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé nítorí ọjọ́ ọ̀la, ó wù ú kí òun tú Bíbélì tí àwọn fi ń kọ́ àwọn èèyàn tí wọ́n kọ ní èdè òyìnbó sí èdè Yorùbá, káwọn ẹ̀yà Yorùbá táwọn ń wàásù fún lè gbé Bíbélì kí wọ́n sì kà á ní èdè tó yé wọn, yàtọ̀ sí káwọn máa ṣe ògbùfọ̀ ní gbogbo ìgbà fún wọn. Inú ajínrere Henry Townsend àti gbogbo àwọn aláṣẹ ìjọ CMS káàkiri àgbáyé tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí dùn. Báyìí ni Samuel Ajayi Crowther bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá náà. Ó gbé Bíbélì tó jẹ́ èdè Yorùbá tó jẹ́ èdè òyìnbó síbẹ̀ sí ni tú díẹ̀díẹ̀ sí èdè Yorùbá. Bí ẹ bá fojú inú wò ó, ṣé ẹ mọ̀ pé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ kékeré? Ṣé tẹ́lẹ̀ èdè Hébérù àti èdè Gíríìkì ni wọ́n fi kọ Bíbélì? Nígbà tí ọ̀làjú ń dé làwọn oníwàásù pàápàá àwọn ajínrere ìjọ CMS tú Bíbélì sí èdè wọn lọ́kọ̀ọ̀kan kó lè máa yé àwọn tí wọ́n ń wàásù fún. Tó bá jẹ́ pé irú Samuel Ajayi Crowther kò dédé fún ìran Yorùbá, ó ṣeé ṣe kó jẹ́ pé èdè Gíríìkì ìní àwọn Kìrìsìtẹ́nì àbí èdè Hébérù ni wọ́n bá máa kọ́ láti lè dá Bíbélì kà. Báyìí ni bíṣọ̀bù Samuel Ajayi Crowther bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá yìí tí Ọlọ́run fún un ṣe táwọn aláṣẹ ìjọ CMS tó fi jẹ bíṣọ̀bù tó sì fi ìdùnnú hàn sí iṣẹ́ ńlá tí Samuel Ajayi Crowther ń ṣe. Kódà lẹ́sẹ̀kẹsẹ̀ tó kọ tán ni wọ́n ti gbà á lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì ń bá tẹ̀ jáde gẹ́gẹ́ bí Bíbélì Yorùbá láti fún ẹ̀yà Yorùbá ní àǹfààní láti máa ka Bíbélì fúnra wọn. Iṣẹ́ yìí tí Samuel Ajayi Crowther ṣe ó mú kí ìyìnrere tètè gbilẹ̀ sí ní ilẹ̀ Yorùbá, nítorí bí wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn ní ètò mọ̀ọ́kọ̀mọ̀ọ́kà, bẹ́ẹ̀ ni àǹfààní wà fún àwọn tí wọ́n ń kọ́ láti jẹ́ kí wọ́n máa kà á fúnra wọn. Èyí tó ran ẹ̀sìn ìgbàgbọ́ lọ́wọ́, èyí tó ran ẹ̀sìn Kìrìsìtẹ́nì lọ́wọ́ láti fìdí múlẹ̀ ju ẹ̀sìn Islam lọ láàrin àwọn Yorùbá nígbà náà. Gbàrà tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther ṣàṣeyọrí lórí iṣẹ́ ńlá tí ìran Yorùbá kò lè gbàgbé láéláé yìí, ló tún bẹ̀rẹ̀ iṣẹ́ míì. Iṣẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ni pé ó pinnu láti kọ ìwé atúmọ̀ èdè tí wọ́n ń pè ní dictionary lédè òyìnbó fún èdè Yorùbá. Inú dictionary Yorùbá yìí ni Samuel Ajayi Crowther ti lo oore ọ̀fẹ́ ẹ̀kọ́ tó kọ́ káàkiri iléèwé táwọn ajínrere rán lọ láti wá túmọ̀ èdè fún ọ̀pọ̀lọpọ̀ èdè òyìnbó sí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí à ń lò lónìí, Samuel Ajayi Crowther ló tún fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé atúmọ̀ èdè tó kọ fún èdè Yorùbá. Bí ẹ kò bá mọ̀, iṣẹ́ tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther ṣe, ó ran èdè Yorùbá lọ́wọ́ láti dúró láwùjọ èdè lágbàáyé, nítorí pé bí ọkùnrin bíṣọ̀bù yìí kò bá ṣe irúṣẹ́ ńlá yìí, ó ṣeé ṣe kí ìfàsẹ́yìn kó ti bá èdè Yorùbá ti pẹ́, nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé èdè òyìnbó láti Gíríìkì tàbí òyìnbó táwọn òyìnbó yìí mú wá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà la ó máa sọ. Ṣé ẹ sì mọ̀ pé bí àwọn tó ń sọ èdè kan bá ti ń dínkù, ó dájú pé èdè náà yóò padà kú ni. Gbàrà tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther parí iṣẹ́ ńlá méjèèjì tó sọ èdè Yorùbá di pàtàkì, inú tó ṣe ìwé ńlá kan tó gbé èdè Yorùbá ga dáadáa. Ìwé tá à ń sọ èyí, ìwé gírámà èdè ló pé. Ìwé tí wọ́n ń pè ní gírámà yìí ni wọ́n fi máa ń ṣe àgbékalẹ̀ álífábẹ́ẹ̀tì nínú èdè tí kò bá sí ní álífábẹ́ẹ̀tì òkú èdè ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ kékeré, nítorí àìmọye ọ̀rọ̀ ni wọn yóò máa pè ní ọ̀nà tí kò tọ́. Ẹ jẹ́ ká sọ àṣírí kan fún yín o. Ìwé álífábẹ́ẹ̀tì yìí, ìyẹn ìwé gírámà tí bíṣọ̀bù Samuel Ajayi ṣe, ó yàtọ̀ díẹ̀ sí álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí à ń lò lásìkò yìí, nítorí pé ti bíṣọ̀bù Samuel Ajayi Crowther ni wọ́n ṣàmúlò tí wọ́n gbé wọnú ẹ̀rọ ìgbàlódé láti ṣègbéjáde tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyẹn ló fà á tí ẹ bá rí àwọn àgbàlagbà tó ti pẹ́ tàbí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú èdè, wọ́n máa sọ fún yín pé Yorùbá sì ní álífábẹ́ẹ̀tì kan tó yàtọ̀ sí èyí tó gbajúmọ̀ lónìí. Ọdún 1943 ni bíṣọ̀bù Samuel Ajayi Crowther ló máa gbé ìwé gírámà èdè Yorùbá jáde tí àwọn òyìnbó sì bá tẹ̀ kó lè wúlò fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́. Gbogbo nǹkan tí àwọn òyìnbó ń ṣe yìí nítorí ìyìnrere làwọn ṣe ń ṣe o. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì tí wọ́n fẹ́ tàn kálẹ̀ ló mú wọn ṣe é. Ṣùgbọ́n ìfẹ́ tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther ní sí ilẹ̀ Yorùbá ló mú kó máa ṣe àwọn iṣẹ́ yìí, tó sì jẹ́ pé iṣẹ́ tóun nìkan ṣoṣo dáyàkọ yìí ń ló sọ èdè Yorùbá di ọba àti èdè tó ṣe pàtàkì tó ní àkọsílẹ̀ káàkiri àgbáyé títí di òní yìí.
lẹ́yìn tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther tó gbé ìwé gírámà èdè Yorùbá jáde, àwọn òyìnbó bẹ̀rẹ̀ sí ní wò ó gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gbé èdè Yorùbá lékè èdè wọn tí wọ́n fi ń kọ́ wa. Lóòótọ́ ni wọn kò fẹ́ gbógun tì í nítorí ó wúlò púpọ̀ fún wọn. Iṣẹ́ tó ń ṣe ó sì ń jẹ́ kí ẹ̀sìn Kristẹni kàn kálẹ̀ sí i, ṣùgbọ́n wọ́n wòye pé ó ṣeéṣe kí èdè àwọn kú láàrin ẹ̀yà Yorùbá kí nǹkan má bàa dàrú. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí bíṣọ̀bù Samuel Ajayi Crowther náà ṣàkíyèsí èyí, ó ṣe àwọn ìwé kan tó tún mú inú àwọn ìjọ CMS dùn gan-an. Ẹ gbọ́ ná irú àwọn ìwé wo ìní bíṣọ̀bù Samuel Ajayi Crowther ṣe, kí ni ìwúlò wọn, èdè wo ló sì fi kọ́. Ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ àìkú yẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀, nígbà tí a máa mú ìdáhùn wá sí àwọn ìbéèrè yìí. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀.